Yes, anyone who are to no oviwa or tiwa, ne we have a gospel one we talk by aka Oleti International. Yes, I will zuke dokere, lady Marie and say, what down with her. Let's go. Wakume komi Jesu me o, Nakoka o eno. wakume komi Jesu me o, Nakoka o eno. wakume komi Jesu me o, Nakoka o eno. so wakume komi Jesu me o, Nakoka o eno. wakume komi Jesu me o, Nakoka o eno. wakume komi Jesu me o, Nakoka o eno. tiga pome, ebe tiga pome, ebe tiga pome samira me o, tiga pome, ebe tiga pome, ebe tiga pome ajima jori o, rute suga ni eru me o, ọjọ́ mọ me, ọjígo me, ugwegbe n'oge wọjà me o, ebe tiga pome yeso sa o. Ni manyona awona gbano ose ni ga kan wa ji lojo loji uwese be pe me owo tuwa wakume komi Jesu me o, Nakoka o eno. wakume komi Jesu me o, Nakoka o eno. baba o ivie mare doju wopo o ade mi na mu iwopo no wegi seti awu la baba ila gba ogi ma o baba edi ama mi gbe iya ma mi mu eke ofin ya ba ma no sandera me èmi wà fún ìmẹ́ tó pọ́n mẹ́ sí i ùjọ́mọ́ wè mẹ́ ùjígó wè mẹ́ o ùgbó èpè náà kù yé mẹ́ o bàbá. adéwì sì lè pè lóyàgé wà nílé wa àdéṣobọ̀rọ̀ àdéṣogbẹ̀rọ̀ èso mági yẹn àdébáyé o èso mági yẹn ẹ̀ka kú ẹ o. Eso magi e agaji po o wese be gbe me o tua wakume komi Jesu me o, Nakoka o eno.
Wakùn ẹ̀gbọ́n mi Jésù lókè. Ẹ̀kọ́ kan ó ẹnu. Wakùn ẹ̀gbọ́n mi Jésù mẹ́ o. Ọ̀sẹ̀ ẹ̀kọ́ kan ó ẹnu. Ìgbọ̀nwọ́sà ló bọ̀, ìgbọ̀nwọ́sà ló bọ̀. Ìgbọ̀nwọ́sà ló bọ̀ ẹ̀mí wù ká ní ewu mẹ́ o. Ìgbọ̀nwọ́sà ló bọ̀, ìgbọ̀nwọ́sà ló bọ̀. Ìgbọ̀nwọ́sà ló bọ̀ ẹ̀mí wù ká ní ewu mẹ́ o. Papa, où est-ce papa et père où est-ce papa mi vous gagne nous et même ni que bon mais so ça wa comme comme Jésus na Ẹ̀kọ́ kan ó ẹnu. wa comme comme Jésus no Ẹ̀kọ́ kan ó ẹnu. wa comme comme Jésus na o Ọ̀sẹ̀ ẹ̀kọ́ kan ó ẹnu. na so o leti ye pa mene 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 oge no so ye pa mene ye pa mene ye pa mene ye pa mene oge no so ye ọba no so ye pa mene okuta tabita na gboro ye pa mene where je where so wa where ye where yore ye pa mene oge no so ye ọba no so ye pa mene where ye where yore where je where so wa e pe na uwe ye pa mene where ye me mo mi u ye pa mene where je ki we be go ye pa mene e pe na uwe ye pa mene where ye la e ye pa mene oge no so ọba no so ba ye pa mene aye bless you ye pa mene 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 oge no so ọba no so ba ye pa mene ye pa mene so ye pa mene uyi no engegwa o Jesu oge Jesu ma ogo buyi ma eva ori ọ̀nà wa ẹ̀yà wẹ̀ má bíẹ́ ènìyàn yá gbà sí òde lò. Iyona Jesu ma okwo Iyona Oyi na eba Iyona
Enaya basi odeko. Enaya basi odeko. Enaya basi odeko. Ice. Ogbe ma beti apo. Ogbe ma beti apo. Ogbe ma beti awu. Magi ukpo. Ogbe ma beti apo. Ogbe ma beti apo. Ogbe ma beti apo. Magi ukpo. Salope. 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 Ogbe ma beti apo. Ogbe ma beti apo. Ice. Oh, oh. Yes, sir. Bullet International. Listen. Jésù mẹ́wẹ́ ògbẹ́ràn nílẹ̀ èdè òwúwẹ́ kí a mẹ́gbẹ́ mẹ́. Wọ́n bọ̀ mẹ́kọ̀ ó ẹ̀mẹ́ o, ọ̀nà nílẹ̀ èdè òwúwẹ́ kí a mẹ́gbẹ́ mẹ́ òkú. Jésù mẹ́wẹ́ ògbẹ́ràn nílẹ̀ èdè òwúwẹ́ kí a mẹ́gbẹ́ mẹ́. Wọ́n bọ̀ mẹ́kọ̀ ó ẹ̀mẹ́ o, ògbẹ́ràn nílẹ̀ èdè òwúwẹ́ kí a mẹ́gbẹ́ mẹ́ òkú. Òyìnbó lókè o, Jésù lókè. Ìrànà wù ọ̀bẹ ẹ̀bẹ̀ ọ̀ẹ́bẹ̀ ọ̀sùn ẹ̀dá mọ̀mọ́ nẹ̀ àdókà kọ́lọ̀ àwọ̀nà ìrìnlò sáà ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ìjẹsùn náà wé ìyàwó ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ajínigbé mẹ́gì sẹ́ẹ̀tì ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ìjẹsùn náà wé ìyàwó ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ajínigbé mẹ́gì sẹ́ẹ̀tì ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ìjẹsùn náà wé ìyàwó ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀ ajínigbé mẹ́gì sẹ́ẹ̀tì ọ̀kàwé ìbìrà ọ̀gá yìí sẹ́ẹ̀tì wẹ̀. Osa ode, osa emata, na uruba na yalode, osa etire, ọba mẹ́lọ́wọ́ ẹ̀, òkúté tẹ̀bí tẹ̀lẹ́gbọ́gbọ́, ìyàn ode, ìyàn uruba, adébẹ̀ osa, ayiwa débà dàgbọ́, náà ló mọ́kẹ́wẹ́, rẹwà láwùwà pẹ́, osa etire ooo. Wakumẹ́fà wo sàbẹ̀sẹ̀ náà wù mẹ́ o. Wakumẹ́fà wo sàbẹ̀sẹ̀ náà wù mẹ́ o.
God bless you. Greetings, ladies and gentlemen. My name is Ace Black. I'm a film producer, film director, musical shooting, whatever concerning entertainment. If you want to do a marriage, you can call on us. We are there for you. And I'm the owner of Ace Black TV on YouTube. The reason why I came to do this interview today is that I came up with an idea, with a new platform, showcasing your talent. Because we have a lot of talent in Edo State, and they are being hidden because of no help, no support, no finance. We are the ones doing our things on our own. They are all indoor. So I came up with this idea, showcasing your talent for our people in that sphere, for them to know that we have a lot of talent in there, in Edo State, for them to know that we have raw talent. So I decided to come up with this new platform, showcase your talent. And I bring out people, some young artists to come and perform. And when they perform, I pay the instrumentalists, I pay the engineer who came to record the sound, so that you will hear good sound and feel the good music. And the issue is this platform involves money, and the issue involves money because whatever artists that came to perform, I paid the instrumentalists, I paid the engineer for the sound. Me alone cannot do this. That's why I'm calling the general public, lover of music, my Edo people, please, we need your support, we need your help, we need your promo. Because I know with this, Edo music is going far. Please, you cannot support financially. When you see the job, please, you can also share the job. We just started this thing in Benin now. From Benin, we can still go to Ishan. From Isan, we go to Auchi. Just like that. The platform is for Edo State artists. Please, you will see my account number on your screen. Please, nothing is too big, nothing is too small. Please support this project, support this platform. And if you want to do adverts for your business, you want to do adverts in whatever you do, in your activities, like you want to do birthday, you want to do the advert, you want the artist to use you to sing on the platform, call on us. My number is on the screen. Call on us, write me on WhatsApp. Or you want to do marriage, you want them to talk about the event in the platform, we are there for you to do whatever you want us to do. We need support and we want you to be our sponsor. Please, as you do, we know God will richly bless you. Thank you.